tó ìbà Elédùmarè ọba àjíkí ọba àjígẹ̀ ìjìdí ìdáyé gan-an tẹ̀tẹ̀ pátápátá parí ọlá olóòtú àjọbọ àwa kọmọdà ní ọba tí ń jẹ́ mi ní mọ̀ ṣe bẹ̀rù mo ṣe bà kí bà mí ṣe ibà. Ìbà Ọlọ́run, ìbà ènìyàn, ìbàlẹ̀ ọ̀gẹ́dẹ́ àfọkọ́yẹrí alápòrí tọ́mọ aráyé ń pè lálápò kàlòlò tí gbé máa ń ibi kàlòkàlò mọ́ gbé mi báyìí o ìbà orí àbàbá ìbára orúfí ìbára wájú ìbèrò ẹ̀yìn ìbọn ọkùnrin ìbò obìnrin ìbọn ọmọdé ìbà àgbàlagbà ìbò oyún inú ìbà sẹ́ẹ̀dì lórí ìbà fún gbogbo ajọni lọ pátápátá ìbà bàbá ìbà yèyé ìbà fún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo àwọn aṣíwájú mi pátá ìbà ni mo ṣe ìbà fún gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn. Mo kí wa o orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV níbi tí a ti ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí ó ti ń sọnù tàbí tó ti sọnù. À ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n wò pé kò sí nǹkan tí ń jóògùn mi ì rí wọn dálẹ̀ bí o torí pé wọn àti ìbéè tí ń jẹ́ pàdé so definitely kò sóògùn náà nù lójú títí wọn. Ẹni tí òun ti rí èyí tí ń jẹ́ dáadáa tó ti rí bóyá ń lò lójú ẹ̀ àbí tóun gangan ti rí tó ti lò tó ti rí bẹ́ẹ̀ òun yóò gbà pé oògùn wà. Àtẹni tó ti rí àtẹni tí ò tí ì rí ayé ò ní san wá ń dì í bẹ́ẹ̀ ni torí ẹni tí ayé bá san ń dì í á mọ̀ pé ayé pé méjì ayé pé gba ìbà fún gbogbo àjùnilọ pátápátá. Ilé ayé sílé ayé tá a wà yìí náà kọ́ ni Yorùbá ọgbọ́n yí Yorùbá núpo ni o fẹ́ kẹ́ jẹ́ ká mọ̀ pé ọgbọ́n ó yí Yorùbá ní inú po tí o bá ní kò sí o ẹni tí ò bá dóko abẹ́ lòmíì rí yóò ní kò sóko tó dàbí ti bàbá o bẹ́ẹ̀ ni bó ṣe rí nù. Ọmọ kékeré Yorùbá ó ṣòro fojú di àgbàlagbà wọn ṣòro fojú di ìdí nù tó fi jẹ́ pé gbogbo ọmọ Yorùbá ẹni tí mo bá rí tí mo bá kí pé ẹ kú ojúmọ́ tó sì dá mi lóhùn mo bẹ̀rù rẹ̀ torí pé olóògùn ni. Wọ́n lọ́lọ́run gan sọ pé ká bẹ̀rù àwa èèyàn ara wa lẹ́ẹ̀méje ká tó bẹ̀rù lẹ́ẹ̀kan torí pé dáadáa lọ́lọ́run máa ń ṣe o ṣùgbọ́n àwa ọmọ ẹ̀dá á lè wo sunsun bẹ́ẹ̀ ni ká ní kí lágbájá sùn kò mọ́ jí mọ́ iṣẹ́ ọwọ́ àwọ̀ ẹ̀dá ni abẹ́ẹ̀mọ̀ ni tí yóò sùn tí wọ́n sì ní kò gbọ́ kò ní jí tí ó sì ní jí lóòótọ́ Ọlọ́run gbà fún wọn ni ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run fi àwọn nǹkan kan àwa ara wa náà Ọlọ́run fi ń ṣe pàṣán tí fi ń bá wa wí àní rí ìbínú Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run ò wá ní fi wá fáyé mú bó ṣe wá wù kí a ṣètò ẹni tá a ṣẹ̀ tá a bẹ̀ tí ò ní gbọ́ Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ ká bá wọn ṣẹ̀ o torí pé ẹlòmíì wá ibi tẹ́ bá ti ṣẹ̀ tó bá ti rò pé ó ti parí ẹlòmíì ó lè run odidi ìdílé kan lórí pé wọ́n ṣẹ̀ ó ti gbàgbé pé òun ó lọ àwọn ọmọ tòun náà bọ̀ wá wọ́n ń bọ̀ tí wọ́n ṣẹ̀yàn ó ti gbàgbé. Àṣírí tí mo mú wálé ní tí mo fẹ́ kájọ gbé yẹ̀wò àwọn èèyàn ti pè mí lórí àṣírí púpọ̀ pé olúgbòhùn inú ṣó wà. Ilé tí mo wá mú wálé ní olúgbòhùn akọ̀yà inú ni èmi pé bàbá tí wọ́n fún mi ní àṣírí ẹ jẹ́ kí n sọ bí àṣírí èmi tí mi bá ń sọ̀rọ̀ tí n bá fi àṣírí sílẹ̀ mo máa ń sọ bí àṣírí yìí ṣe wá. Wọ́n ń pè ibìkan ní Ọ̀yẹ̀rẹ̀ àwọn tó bá wà ní kíní wọ́n ti mọ bẹ̀ mo ṣe wá dárúkọ wọn. Bàbá kan ń bẹ ní inú ìlú yìí bàbá wọn wà ń bẹ bàbá yìí gbọ́n púpọ̀ bàbá yìí gbọ́n wọ́n gbọ́n tẹ̀gàn ní ẹ̀ bàbá yìí gbọ́n. Ìgbà tí bàbá yìí ń sọ̀rọ̀ nípa àṣírí olúgbòhùn akọ̀yà tẹ́ bá wò bàbá Ọ̀yẹ̀rẹ̀ ni mo kọ sí. Bàbá yìí ní ọjọ́ tí ẹ̀rù àṣírí bá àwọn ní ọjọ́ tí bọ̀dá àwọn oníṣẹ́ ọdún tó máa ń gbà àwọn amú lọ sóko December time ni àwọn oníṣẹ́ ọdún máa ń fẹ́ lọ àwọn èèyàn máa ń lọ ní November bí bàbá yìí ṣe sọ.
iṣẹ́ tí wọ́n gba oníṣẹ́ ọdún yìí fún ó ti ń bá wọn gbé lórí di ọdún kan, ó ti fẹ́ pọ́dún tó ti wà lọ́dọ̀ wọn, àsìkò tí ń tó tí ó lọ, ṣùgbọ́n kò bá wọn ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n ṣe. Wọ́n ti wá ní nígbà tó bá ń lọ àwọn ò ní fún lówó pé láwọn wá lọ sínú oko, àwọn àti bọ̀dá àwọn wà ní oko ti bọ̀dá àwọn ni, oko ti tàwọn ni wọ́n pín fún wọn ní, yóò ti yé àwọn tó bá jẹ́ àgbẹ̀. Bí àwọn bẹ̀rẹ̀ ṣe dénú ní àwọn oníṣẹ́ ọdún kan ní ti bàbá, ó wá mú àwọn mẹ́ta mọ́ra hàn wá tí àwọn fẹ́ gba owó àwọn. Bàbá sì ń ká kòkó lọ́wọ́ ni pẹ̀lú àwọn tó bẹ̀. Wọ́n bá ní àwọn òkòkòkò ọ̀rọ̀ yìí sáà di kínní bí kan nínú wọn ṣe ti ẹ̀gbọ́n àwọn nu. Wọ́n ní bàbá fọwọ́ gbá ìdodo ló fi ìtọ́ ẹnu kan ló ní kó máa fẹnu túlẹ̀ jẹ, pé kó máa fi ẹnu kó máa fi tú ilẹ̀ jẹ. Ó ní oníṣẹ́ oko yìí ó sì ń fi ẹnu tú, tí ń fẹnu tú gbòǹgbò, tí ń fẹnu tú kíní jẹ. Lóun wá wò pé ó ní gbogbo bí àwọn yòókù ẹ̀ ṣe ń bẹ̀bẹ̀, ó wà níbi tí ń fẹnu tú ilẹ̀ jẹ. Nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá, ìwọ tó bá ní pé kò sí nǹkan àṣírí ńlẹ̀ Yorùbá, ó ń tàn ti kú wọn tí gbèsè ni, ó tí bẹ́ẹ̀ tí ń jẹ́ pàdé. Bẹ́ẹ̀ ni, ó tí bẹ́ẹ̀ tí ń jẹ́ pàdé ni o, àṣírí wà ńlẹ̀ Yorùbá. Ó rí bí tí wọ́n ti na ajá tí ó sì máa sáré lọ tó yẹ pé ó dìgbò bá tó kan odò kó tó dúró. Àṣó ò rí ni, ó rí bí tí wọ́n ti gbọ́wọ́ sókè pé kí wọ́n náà yàn tọwọ́ òun ò sì wálẹ̀ mọ́ tó dúró síbẹ̀. Ó rí ni, nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá o. Ṣùgbọ́n ẹ̀dá tí ò bá tí ìkan eléyìí tí ń jẹ́ rí yóò ní kó sí nǹkan ńlẹ̀ Yorùbá náà ni. Ìrìn ọ̀dá lẹ́bi gẹ́gẹ́ bí mo ṣe sọ o. Ọlọ́run ó ṣàánú fún wa. Olúgbò inú yìí, ẹ jẹ́ kí n padà sí orí olúgbò inú yìí bí àṣírí yìí ṣe wá ni mo ṣe àlàyé mi. Ẹ mọ́ gbàgbé pé 090727348 nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí ní WhatsApp nọ́mbà wa náà dẹ̀ ní 08061482554 nọ́mbà tẹ́lẹ̀ pè wá sí ní WhatsApp nọ́mbà wa ní. Àwọn àṣírí kan wà tó yẹ pé a máa ń sọ pé ẹ mọ́ pè wá lé lórí, kò sí béèrè lórí ẹ̀. Irú àwọn àṣírí tó bá le báyìí àyè fi ilẹ̀ pé a máa ń sọ pé kò sí béèrè lórí ẹ̀. Àwọn àṣírí kan sì wà tó yẹ pé ibi tá a ti gbà wá kò sí béèrè torí pé a ti ṣèlérí pé àṣírí yìí ò ní jáde. Torí àwọn kan máa kọ́mẹ́ǹtì rádaràdà lábẹ́ póòstì kìnnì kan ńgbà tẹ́ mọ̀ pé ẹni fílẹ̀ pé kílẹ̀ fílẹ̀ fún kílẹ̀ ní ìfílẹ̀ fún ọ. Èmi gangan tọ́jú ẹ̀ pamọ́ ni, mo tọ́jú ẹ̀ pamọ́ torí pé níwọ̀n ìgbà tí YouTube bá ṣì wà, tí Facebook wà, táwọn social media yìí tán wà, àṣírí tẹ́ bá fi síbẹ̀ wà ń bẹ̀ dọ̀la ni tẹ́ ẹ̀ bá ti ṣe nǹkan tí wọ́n fi blọ́ọ̀kù yín pé bóyá tí wọ́n dẹ̀ àkáǹtì yín rí pé rí wọ̀ mọ́, ó wà ń bẹ̀ for life ni. Àkáǹtì mélòó lẹ́yìn fẹ́ kọ́, ṣùgbọ́n tó bá ti wà ń bì ó ti wà pamọ́. So torí n tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé ẹni tí ó bá kọ́mẹ̀ntì pé kílẹ̀ fílẹ̀ fún rárá o, mo tọ́jú ẹ̀ pamọ́ ni. Àwọn àṣírí kọ̀ọ̀kan wà táwọn tó jẹ́ pé a tọ́jú ẹ̀ pamọ́ ni. Nígbà tó yẹ pé ká ló wà nú ẹ̀ tí ó fi ṣe, kò kọ̀ kí wọ́n bá yé ọmọ tó náà jẹ́ lọ́la, so yóò fi ṣèkà lónìí, kò sí wàhálà. Ìgbà míì gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ, bàbá máa ń jèso àjàrà téyín sì máa ń kan ọmọ múra sí i. Ṣé nso gbogbo mọ́mí ni máa ń kọrin, wọ́n ní ṣé nso gbogbo rẹ̀ ló lẹ́san, kò sí ìtì ọ̀lẹ́sàn bẹ́ẹ̀. Kárí ọ̀hún gó ọ̀hún ọba ń bẹ̀. Kí lè bá mi wá? Ẹ bá mi wá ọ̀gá abilẹ̀ tá a bá rìnà pàdé, tá a rìnà pàdé ni o. A wá owó ẹyọ tí ò lójú, a wá ọ̀pọ̀lọ́ kékeré kan tí ẹ̀rọ ọ̀pọ̀lọ́ yìí láàkì owó ẹyọ tí ò lójú bọ̀. Tá a bá ti kì bọ̀, a kì bọ̀ ní ọ̀pọ̀lọ́ yìí, a wá kì sí ẹnu ọ̀gà. Ó ṣòro ó kì bọ̀ torí ọjọ́ tá à ń ó ṣòro ó kì bọ̀ ṣùgbọ́n yóò wọ̀ ní máa ń fẹ̀, yóò wọlé sí nínú tán pátápátá. Láàyè ni ọ̀gá yìí ò ní kú o, ọ̀pọ̀lọ́ náà ò ní sí tí ò kú. Ó lè kú bẹ́ẹ̀ tí ń kíní bọ̀ o, ṣùgbọ́n ọ̀gá ẹ̀mí ò gbọ́dọ̀ bọ́ lẹ́nu ẹ̀ tí ó fi wọlé tán. Ẹ wà lọ́ọ̀ wá rọ̀rọ̀ gbọ́dọ̀ yìí òun lẹ́ pa ní pánsá.
tẹ́ bá ti pa ní pánsá ẹ wá gbé kíní ẹ ti kọ́kọ́ fi nǹkan di ọ̀gá yìí kẹ́ tó gbé sínú rọ̀rọ̀gbọ̀dọ̀. Tẹ́ bá ti gbé sínú rọ̀rọ̀gbọ̀dọ̀ tán tẹ́ pẹ́ ti gbé sínú ẹ̀ èyí tẹ́ ẹ ṣe ń bẹ̀ ẹ fi di padà. Ìwúyán lẹ́sàn mọ́ ní gbogbo ara pátápátá. Ìwúyán lẹ́sàn mọ́ ní gbogbo ara pátápátá. Ẹ wá lọ bá mi rì mọ́ ìdí èṣù ìlú tí gbogbo ìlú ń pé bọ ní o, kì í ṣe ordinary èṣù o, torí àwọn oníkíní o. Ìgbà náà wọ́n lọ rì mọ́ èṣù kan wà ní agboolé kan bẹ́ẹ̀ ni wọ́n lọ rì mọ́ bẹ́ẹ̀, èṣù tí ì jáde ni wọ́n lọ rì mọ́ bẹ́ẹ̀ tí wọ́n ní àwọn ti rí kíní mọ́ bẹ́ẹ̀, kò ṣiṣẹ́ kò sí gbá. Èṣù tí bá ń jáde, èṣù ìlú, èṣù ńlá, bí ẹni tó bá wà ní Ilé Ifẹ̀, bí èṣù Làrẹ́, àwọn èṣù ńláńlá wọn, tàbí di Ògún, bí Ògún Ládìn, àwọn tó bá mọ̀ àbógun míì tó bá ṣe dáadáa lẹ́lọ̀ rí mọ́. Tó bá dijọ́ keje ẹ fi àwọn èròjà tó yẹ kẹ́ kó lọ́wọ́ ẹ lọ bẹ̀, ẹ lọ wù òru lẹ́wù o, torí ẹ gbọ́dọ̀ fojú kan owó ẹyọ mọ́ o, bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ fojú kan mọ́. Ẹ wá mú ẹ yọ owó ẹyọ, tẹ́ bá ti yọ owó ẹyọ òru náà lẹ́ lọ tí ó kùnà. Tẹ́ bá fi ránṣẹ́ síyàn ẹ dì í. Tẹ́ bá fi ránṣẹ́ síyàn ẹ dì í. Tẹ́ bá ti dì í dáadáa, tẹ́ bá ti dì í ẹ ti sọ fẹ́ nìyẹn kó má rí o, òru nínú òkùnkùn bẹ́ẹ̀ ni ó ti sín ìdodo ara ẹ̀ yípo. Ó lè jẹ́ 10 ló gbà, ó lè jẹ́ 5 ló gbọ́dọ̀ kó sá sín ìdodo yípo. Tó bá ti sín ìdodo yípo yóò wá fi kíní ìrora lóru náà ni ó fira. Tó bá ti fira tán ó parí. Ọjọ́ 3 ni òfin ní fomi kan bẹ́ẹ̀ o, mi ò gbọ́dọ̀ kan ojú bẹ̀. Ṣẹ̀wọ̀n kí dodo ni ọjọ́ 3 lómi òfin ní kan ojú bẹ̀ gangan. Bẹ́ẹ̀ sì lò ni mo ti kọ́kọ́ ṣàlàyé nígbà tí mo bẹ̀rẹ̀ bí wọ́n ṣe lò fún, ṣùgbọ́n onínú fùfù ò gbọ́dọ̀ ṣe, torí yóò ti ba nǹkan jẹ́ tán kínú ẹ̀ tó wálẹ̀. Yóò ti ba nǹkan jẹ́ tán kínú ẹ̀ tó wálẹ̀. Tínú bá bí abiyamọ tó bá ju ọmọ sínú èrùn, tínú èrùn abiyamọ bá rọ̀, inú èrùn ò ní rọ̀. Ó lójú àwọn tó yẹ ní fún irú nǹkan báyìí tí máa ń wà lára. Ó lójú àwọn tó yẹ. Àwọn tí wọ́n máa ń bínú fùfù, ilé ìtẹ̀yàn máa ń gbé pamọ́, tó yẹ pé gbà tí wọ́n bá fi bínú wọn tán tí wọ́n fi sáré lọ bẹ̀, inú wọn ó ti rọ̀. Tó dáa nù. Èyí tó dáa fún ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ onínú fùfù ni. Ṣùgbọ́n tó bá mọ̀ pé nǹkan dùn bàjẹ́, ó ṣòro láti túnṣe, yóò ronú lẹ́ẹ̀mẹ́ta kó tó bá tọmọ ọlọ́mọ jẹ́. Lóòótọ́ o, àwọn tí ń béèrè fún náà ó béèrè fún o, kò sí. Torí pé ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ lọ́tọ̀ o. Ìdínú tá a fi tọ́jú ẹ̀ pamọ́. Orí àkọ́kọ́ tẹ́ ṣe fún wa náà ni pé kẹ́ bá wa share program wa, kẹ́ bá wa subscribe sí YouTube channel wa Ọmọgíẹ̀sì TV, kẹ́ bá wa subscribe sí. Àwọn àṣírí tó wà ńlẹ̀, àwọn ìrìn àjò tá a ti rìn, tá a ti ṣe fídíò rẹ̀, tá a rọra ń post ní kọ̀ọ̀kan yóò máa wáyé, a máa post ẹ̀ tá a ti ṣe tó ti pẹ́. Torí ẹnìkan pè mí fún àwọn ògbúrò wa, àwọn òṣègbè, àwọn òṣàwò. Àwọn fídíò tó sì wà ńlẹ̀ tí àwọn àṣírí tá a ti wá kiri, tá a ti gbà, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn èèyàn sì ń pè wá bí wo bá ti rọ̀pẹ́ dú pẹ̀lú ògo Ọlọ́run, ó dúpẹ́ o. Ṣùgbọ́n jẹ́ onígbìyànjú, wọ́n sọ pé o ti ṣe kan kò ṣe, wọ́n sọ bẹ́ẹ̀ mọ́. Àdúrà tó ń gbà lójoojúmọ́ láti ìgbà náà ti bí wa láti ń gbà, àdúrà náà ti ṣe rí ìsìn. Tẹra mọ́ ni ìwé mímọ́ sọ, o gbọ́dọ̀ fàdúrà sílẹ̀ láì gbà. Kódà kì í ṣe ẹ̀kan lójúmọ́ làdúrà gbígbà. Bẹ́ẹ̀ ni ìgbìyànjú ṣíṣe, ó ti gbìyànjú kò ṣe tún gbìyànjú mi. Bẹ́ẹ̀ ni ìyẹn ní ọ̀nà ìrìn àjò. Ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n.
Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ tèmi èké ọmọ GS tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ GS TV. Mo kí wa o, Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn gbogbo wa pátápátá. Ẹ bá wa share program wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò ní page wa ní Facebook. Ẹ bá wa follow wa ní Facebook. Nǹkan bí àwọn bàbá wa kò ní tójú ti tèmi parun, bẹ́ẹ̀ ni a máa sọ ní àwọn tó jẹ́ confirm. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn àṣírí tá à ń fi sílẹ̀ tẹ́ bá bá lórí péjì wa, tẹ́ bá gbìyànjú ẹ̀ bí ó ṣe rí nu. Ẹ má gbàgbé ọ̀gá àbílẹ̀ ni mo pè é o, tẹ́ ẹ̀rìn náà pàdé ni mo pè é o. Ọ̀gá tí wọ́n ń tà lórí igbá ọ̀pọ̀lọpọ̀ ní ìsọ̀gà mọ́ o. Ọlọ́run ó gbà fún wa.